Àwọn ẹ̀rí ẹ wí, ohun ẹ̀rí ẹ rò, ohun ẹ̀wí ẹ rí, ohun ẹ̀wí ẹ rò. Ọmọ Álímì tí í ṣeun tó fẹ́ ṣeré. Mo wà àsìkò yìí kí gbogbo ojú tó ń wò mí, etí tó ń gbọ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ dẹ̀ káalẹ́ ibi tó ní kálukú bá wà. Mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ gbogbo àwọn aládùúró tí onínúure, àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ọ̀gá wa, Alhaji Musiliudeen Ayinde Akínsọ́yà MC Olúọmọ, àti àwọn tí wọ́n nífẹ̀ẹ́ aṣíwájú Jagaban, tí wọ́n mọ̀ wípé ìtí Jagaban ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, tán mọ̀ wípé ìyá gbogbo ọmọ Yorùbá náà ni ó ń jà fún. Afàsìkò yìí dúpẹ́ lọ gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo ẹni tẹ́lẹ̀ pé wá náà tí ẹ bá wa sọ̀rọ̀ pẹ̀lú àníyàn tó dáa pé àkànlọ́mọ àsìkò tá a wà yìí, ẹ jẹ́ ká focus, ẹ jẹ́ ká fìjà lẹ̀, ẹ jẹ́ ká má bára wa jà. Gbogbo yín náà la dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹni tẹ́lẹ̀ yà sí pé èpè náà lẹ fi ránṣẹ́ mo kàn kí ẹ̀yin kú ìpalẹ̀mọ́. Gbogbo ẹni tẹ́lẹ̀ fi pè ránṣẹ́, ẹ kú ìpalẹ̀mọ́. Torí pé àwọn kan wà nù ayé tí wọn ò ṣe é ṣépè fún. Ẹ gbọ́, wọn ò ṣe é ṣépè fún wọn. Torí pé kí ni orí tó ní kálukú gbé wá sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Inú tí àwa máa ń fi ń panu lójoojúmọ́, táwo lè ṣe ká má fi panu láàrin àwa àtọ̀ Ọlọ́run ni pé man àrọ́dà níbi dúrì fájà aláwo ṣógídán ṣẹ̀dídá átàyà nzáni. Inú tí ó pamọ́ láàrin àwa àtọ̀ Ọlọ́run táwa fi ń bá Ọlọ́run sọ̀rọ̀ ni pé man àrọ́dà ní ẹni tó bá fi lè gbà lérò bí dúrì tó ti lè ro aburú rò wá fájà aláwo ṣógídán ṣẹ̀dídán átàyà nzáni. A kò máa bá abẹ́ Ọlọ́run ní pé Ọlọ́run ò bàbá wá ọ̀nà jẹ ọ̀nà mú ẹ, bá wa ṣe níbi tó máa lé fún, kó máa jẹ, kó máa kí ọ̀nà jẹ kó lé kókó fún àtàyà ọ̀nzàní tí òfin ní ráyè tiwa mọ́. Ṣòwádìí pé gbogbo bó ṣe ṣẹ́ ìpè yẹn tó, bẹ́ẹ̀ ni kò ṣe máa nípalẹ̀mọ́ fún àdánwò tó máa bá ẹ tó tọ̀. Mi ní sọ fún ẹ jù bẹ́ẹ̀ yẹn lọ. Àmọ́ ẹ jẹ́ sáré fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ brọ́dà mi àti sísítà mi, Mr. Wisdom àti Lady K, lórí ìfọ́mi ènìyàn ṣe, lórí ìfẹ́ tí wọ́n fi wọ̀n sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ìbú owó baba dámì. Kò sí bó ṣe lè hùn kó rí, gbogbo àwọn tó ń pariwo yẹn lè dá sọ̀rọ̀ èmi àti olóyè Sunday Ìgbòho, gbogbo ẹnu mo fi sọ. Kódà olóyè Sunday Ìgbòho lè appreciate yín tó mi, gbogbo ẹnu mo fi sọ. Ojú ilẹ̀ lójó máa ṣe lórí social media yìí, ẹ̀yin náà máa rí. Ṣùgbọ́n mo kí àwọn méjèèjì fún understanding àti loyalty tí wọ́n show sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Kọ́lọ́mbà mi sọ ẹ̀yin méjèèjì lẹ́san dáadáa, àti gbogbo orú yín bẹ́ẹ̀ náà tí wọ́n understand, tí wọ́n pè mí pé ọ̀kan lọ́mọ ẹja jáwọ́ lápọ̀n tí ó yọ, ẹ jẹ́ ká dá mi lákaná. Bákan náà mo kí ọ̀pọ̀lọpọ̀ mẹ́rin kí dárúkọ, because tí bá dárúkọ àwọn kan tí bá dárúkọ àwọn kan máa fẹ́ di ọ̀tẹ̀ àbí ìjà. Ẹ jẹ́ kí n fi àwọn méjèèjì yẹn, jẹ́ kí n fi kí gbogbo àwọn tó kù náà. Kọ́lọ́mbà mi san ògbó yín ní ẹ̀san dáadáa. Now ṣé ti rí nǹkan tí mo kàn fẹ́ bá wa sọ this time around? Ṣó mọ̀ pé mo ti ń sọ̀rọ̀ yẹn ń sìn wèrè ara ẹ̀ tí ò ní làákàyè, ó tún bẹ̀rẹ̀ sí ní comment orí burúkú, comment yẹn dẹ̀ ló máa bá tiẹ̀ jẹ́. Ṣùgbọ́n ná mí kankan, ṣó ti rí ibi tá à ń ti ń ṣe, tá ti ń block àwọn èèyàn, tá ti ń delete, kó unlimited ni, kò kí ń kún. Tó bá ti comment wèrè máa jù ọ náà síbẹ̀, ayé ẹ lọ nìyẹn. Wo ọ̀nà mẹ́ta rẹ̀ máa gbà block èèyàn. Mo lè delete comment ẹ tí bá di pé bóyá ọ̀rọ̀ ẹ kò jọ mọ́ ìpè, kò jọ mọ́ wàhálà, mo kàn lè, tí bá di pé kò jọ mọ́ tèmi, mo kàn lè delete ẹ. Tí bá di pé ọ̀rọ̀ ẹ èébú ló mú dání, òbó èébú ni, màá ní kó bá mi block ẹ, so that wàá ṣì máa rí mi wò, o kàn lè comment, o ní lè bú èébú mọ́. Ṣùgbọ́n tí bá di pé ọ̀rọ̀ èpè ló mú dání,
ṣó yẹ màá kàn nìkan block ẹ kó tẹ̀ kó má rí Facebook mi wò mọ́ nígbà tábà ti pàdé mọ́nú ayé kí ló fẹ́ mọ́ ọmọ wórówóró so that comment orí burúkú ìkànnì mẹ́ta máa ṣẹlẹ̀ sí ẹ ọ̀ràn yàn kọ́ mi ni kó wá comment lọ́ràn yàn so that mi ìdẹ̀ ni kó wá gbèjà mi but kọ́ni mo kàn fẹ́ kó yé wa ni wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo fẹ́ ká understand ara wa àwa tá a jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ kí Yorùbá ẹ jẹ́ àfúrà kí là ń bára wa jà fún gangan náà ẹ dákun kí là ń torí ẹ̀ bára wa jà tí àwọn kan bá ní Yorùbá nation káwa kan ní Yorùbá ló kàn ṣebí Yorùbá yẹn náà lájọ ń bẹ lọ́n kókó lẹ́kọ̀ọ́ ẹrú ṣùgbọ́n kankan tí ó ń dùn mí jù ní àwọn ọmọ Yorùbá ni wípé a mọ̀ wípé tí a bá tara ilé wa lọ́pọ̀ a ní rírà tó bá wọn inú tó dẹ̀ ń jẹ́ ẹ̀dùn ọkàn fún àwọn apá kan nínú àwọn ọmọ Yorùbá ni wípé kí ló dé tí àwọn kan ò support Yorùbá nation àkọ́kọ́ ń bẹ̀ ni pé ẹ kọ́kọ́ lọ mọ̀ wípé àtayébáyé láti bá wípé gbogbo èèyàn ò lè kọrí síbì kan náà àwọn kan lè gbọ̀tún káwọn kan gbòsì adìpadà pàdé iwájú ẹlẹ́ẹ̀kejì democracy là ń lò Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí government of the people by the people of the people ló ń lò Nàìjíríà lọ́wọ́ báyìí ẹni tó bá dẹ̀ fi lè ní òun fẹ́ tako ìjọba dandan ni fún ìjọba kó gbéjà kó nítọ̀hún mo dẹ̀ fẹ́ ká lọ mọ̀ wípé ìjọba ó ní agbára lábẹ́ òfin ju ẹnikẹ́ni lọ àwọn kan wò pé bàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ kó support Yorùbá nation ó jẹ́ kí AMC Olúọmọ kan support Yorùbá nation kò ṣe pé bí àwọn náà mọ̀ pé yà ń jẹ Yorùbá kò dẹ́ kí bí àwa náà mọ̀ pé káwa náà support Yorùbá nation àbí àmọ̀ pé yà ń jẹ Yorùbá but ìdálù níṣèlú ṣé ti rí ọ̀rọ̀ Yorùbá nation kò ṣe Yorùbá nation final destination wa ṣì nìyẹn but gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá Akéwùgbà Gold Yorùbá kan wà ní ọ̀rọ̀ wọn tí mo ń rí mú ni wípé táyà ẹsẹ̀ Yorùbá nation ò tí ì pè débi ká fẹ́ gbé sójú títì àmọ́ àmọ́ pé ibi tí gbogbo wa ṣì máa padà ẹ́ǹdì sí ni pé oníkálùkù ṣe máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọdún ni oṣù ni ìgbà ni Allahu alam Ọlọ́run nìkan ló mọ̀ now tí a bá wá wò ó á rí i pé àwọn Fúlàní yìí àwọn ni wọ́n ń ṣèjọba bọ̀ láti ọdún mẹ́jọ ó wá kan Yorùbá tiwa a dẹ̀ mọ̀ wípé àwọn Fúlàní wọ́n ní àwọn ọgbọ́n kan define and rule tó máa ń lò fún wa tó yá sí pé wọ́n lè má fẹ́ gbé lẹ̀ torí pé ó ti ṣẹlẹ̀ rí ẹ mọ̀ wípé láyé Abíọ́lá àwọn Haúsá yìí náà ló betray Abíọ́lá láyé bàbá wa Awólọ́wọ̀ àwọn náà ni wọ́n dọ́gbọ́n ní wọ́n lo ọmọ Yorùbá fún bàbá wa Awólọ́wọ̀ ṣùgbọ́n kó má wàá rí bẹ́ẹ̀ this time around la ṣe ń wò pé àwa ọmọ Yorùbá àgbọ́dọ̀ bára wa jà because bàbá aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àárín wọn ló wà wọ́n dẹ̀ ti ń build the political career wọn bọ̀ potential candidate yìí wọ́n ti ń build ẹ̀ bọ̀ over 20 years ago Ọlọ́run wá ní kí 20 ọdún ó wá kù ọjọ́ 20 ọdún wá kù ọjọ́ ó kù ọ̀sẹ̀ mélòó kan ẹni tó ti wá ń build career ẹ̀ bọ̀ kí àwa ọmọ Yorùbá kan tó wá dìde pé àwa la fẹ́ máa wá fi tayín lórí social media ṣe mọ̀ pé bí ìpàǹtara alẹ́ wa lọ́pọ̀ ni àwọn Lárúbáwá dẹ̀ sọ wípé wọ́n ní ìzá ìṣtàrà àṣù ìnáàkì fàálífà àmùdàjẹjà tó tẹ̀símà. ẹ̀kọ́. òwe Lárúbáwá ló sọ bẹ́ẹ̀ òwe Lárúbáwá ní ìzá ìṣtàrà àṣù ìnáàkì wọ́n ní tí orí akátá bá ń léwó wọ́n ní tí orí akátá bá ń léwó fàálífà àmùdàjẹjà tó tẹ̀símà ṣẹ́nu adìyẹ ló yẹ ká ti gbọ́ bí bàbá Bọ́lá Ahmed Tinubu bá tiẹ̀ rí bákan kí lè pa àwọn ọmọ Yorùbá náà lẹ́ka àwa náà láti máa wá láàlì bàbá wa ṣé ẹ̀yin rí pé àwọn Yíbò ṣe bẹ́ẹ̀ ṣé ẹ̀yin rí pé àwọn Haúsá ṣe bẹ́ẹ̀ la ṣe ń bẹ gbogbo àwa Yorùbá pé dáàmú sùfúùfà gbogbo ọmọ Yorùbá pápátá ẹ dákun èyí tó bá jọ bí ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ ká dáríjì ra wa ẹ jẹ́ ká wá ṣe kí ni ká wá ṣe dáàmú sùfúùfà ẹ kí gbogbo wa jọ tò sórí láì kan náà wà lólẹ̀ ọ̀dún kí gbogbo wa ká wá da ojú kan bí kan náà lórí Yorùbá wa tó wà lójú ọ̀nà yìí ìlà mushirikin ìlà Tinubu nurin antunduwa
kí gbogbo wa dájú kọ Tinubu torí pé innahu nurin antun duwa òun lọ́lọ́run fi ṣe ìmọ́lẹ̀ fáwa Yorùbá wa tọ́lọ́run bá wa dájú kọ wasiru ila adafili wahidin kí gbogbo wa jọ dúró lórí pé àníṣe Tinubu nǹkan báyìí ni gbogbo ọmọ Yorùbá fẹ́ wàkúnmọ̀ ila dawatuli bini kí gbogbo wa ká má yẹ ká má gbò tọ́lọ́run bá ti bá wa mú débẹ̀ ká má wá sọ ohun tá a fẹ́ fi Tinubu nudakiri imanakum tí ariwo wa bá pọ̀ nudakiri imanakum Tinubu náà máa padà ronú lé wa lórí pé àwọn ọmọ Yorùbá kan o àwọn ọmọ wa kan o wọ́n wà níbì kan o tí wọ́n ń béèrè fún nǹkan kan o nudakiri imanakum yóò padà ronú lórí ọ̀rọ̀ wa wà narfa umanakum lè sàmáì yóò wá gbé ọ̀rọ̀ wa lọ sí òkè níbi tó ga débi pé Ọlọ́run padà wá gba Yorùbá lóko ẹrú fáínálì ìyẹn là ń sọ fún wa ló já sí pé àsìkò tá a wà yìí àwọn ọmọ Yorùbá ẹ má yẹ ká bára wa jà torí pé ikú tó pa ládìyẹ kò gbọdọ̀ pé léwúrẹ́ ihun tí wọ́n ṣe fún bàbá wa Awólọ́wọ̀ ní 60 years ago after 60 years 30 years ago tí wọ́n ti ṣe fún bàbá wa Abíọ́lá this another 30 years ago ẹ̀mẹ́ẹ̀kì wọ́n ṣe fún bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo dẹ̀ fẹ́ kẹ́ lọ mọ kíní kan dájú pé ṣé ti rí òṣèlú tó wà ń tà ń sìn òṣèlú ọmọ Yíbò ọmọ Haúsá àtọmọ Yorùbá mo dẹ̀ fẹ́ kẹ́ lọ mọ kíní kan pé propaganda kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwa èèyàn ò fura làwọn ọmọ Yorùbá ò gbọdọ̀ ṣe mistake ṣé ti rí Peter Obi tí wọ́n ń pariwo ní Labour Party yẹn ṣé ti rí Peter Obi ó mọ̀ lẹ́mìí ara rẹ̀ pé òun ò níbi kankan tó ń lọ ṣùgbọ́n táwa èèyàn ò fura sí ni wípé Peter Obi àti àwọn PDP wọ́n jọ ń ṣiṣẹ́ tó bá kù 10 minutes ẹ máa wo ẹ lọ kọ sílẹ̀ o tó bá kù 10 minutes àwọn Peter Obi àti PDP wọ́n máa padà kòlábò wọ́n máa wá gbé Àtíkù wá wọ́n máa fẹ́ fi Àtíkù takú Tinubu ṣé mọ̀ pé àwa tá a jẹ́ ọmọ Yorùbá tá a nígbà ń support Peter Obi tí a bá ṣọ́ra a máa fún wọn ní viewer a máa fún wọn ní followers tó máa padà náà fẹ́ fi takò Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu làwọn ọmọ Yorùbá gbọ́dọ̀ jọ ronú a gbọ́dọ̀ jọ dájú kọbì kan náà a gbọ́dọ̀ kún ọmọ Yorùbá wa ara wa lọ́wọ́ ẹ̀wọ̀n táwọn ọmọ Yíbò ń ṣe ní Alábà nílẹ̀ wa lẹ́kọ̀ọ́ wa ẹ̀wọ̀n bọ́ ṣe ń sọ fáwọn bọ́ yẹn ń pàṣẹ fáwọn èèyàn. Ina ye ba ya o tono ye kuru ka na eme. This is Electrical Dealers Association of Nigeria. Eya funa mbo ha na agba make sure na onye ọbụla na-abata n'ime ahịa ji PVC the officers of the market. Ẹ bọ́ ṣe ń pàṣẹ fáwọn èèyàn ẹ bọ́ ṣe ń ṣe ní Alábà dé pé ọmọ Yíbò ló wá ń lalẹ̀ fún wa nílùú wa ta ló lè ṣe bẹ́ẹ̀ nílùú tiwọn ta ló lè ṣe bẹ́ẹ̀ nílùú tiwọn mo dẹ̀ fẹ́ kẹ́ lọ mọ̀ wípé ṣẹ́dẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yíbò yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ wípé Peter Obi ò níbi tó ń lọ o Peter Obi ń ṣe lòun kàn negotiate pẹ̀lú àwọn PDP when time is come ojú wa ló máa ṣe é rí pé wọ́n máa padà join together láti pé wọ́n fẹ́ bá Aṣíwájú jà torí pé wọ́n mọ̀ wípé Peter Obi mọ̀ pé láéláé Haúsá ò lè dìbò fún Yíbò kó di president abadan láéláé Haúsá ò lè vote fún Yíbò so that wọ́n máa padà jọ negotiate ọmọ wa nípa wọ́n fẹ́ tako ọmọ Yorùbá wa ṣé wàá dá káwọn Yorùbá káwá tí wàá lajú wálẹ̀ ìhun tó yẹ pé oúnjẹ wa ní kan tó wàá lọ gbé fún àwọn Haúsá lọ́dún mẹ́jọ míì ṣe mọ̀ pé àwa Yorùbá ká má tara wa lọ́pọ̀ ló fi já sí pé election tó ń bọ̀ yìí àwọn ọmọ Yorùbá gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ báwo ni ó ṣe máa kàn wá tó bá ti wá kàn wá báwo làwọn náà ṣe máa wá pariwo ohun tá a fẹ́ fún èèyàn wa that's it ṣẹ̀dẹ̀ mo fẹ́ kí kinní kan lọ yé wa àwọn rúmọ̀ kan lọ lẹ́njọ́ mẹ́ta nípa ọ̀rọ̀ tí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ wípé wọ́n gbé epo pamọ́ wọ́n gbé owó pamọ́ wọ́n ṣe kinní kan. ẹgbẹ́ epo pamọ́ ẹgbẹ́ náírà pamọ́ a máa dìbò a máa wọlé a máa dìbò a máa wọlé a máa dìbò a máa wọlé ẹ bá pààrọ̀ ìgì ara náírà ẹ bá náwó kẹ́dọ̀ ní gbèsè. ẹ lè náwó. kẹ́ẹ̀dọ̀ ní gbèsè
ibi tẹ́ bá gbójú sí ọ̀nà ò ní gbàbẹ̀ àwa la máa wọlé àwọn ẹlẹgbẹ́ alábùradà yẹn wọ́n máa ṣe kí ni o wọ́n máa lulẹ̀. Àkọ́bí àwọn tí pé wà láyé dá o àmọ́ yìí o àmọ́ yìí o àwa mọ̀ yìí àtún ìmọ̀ o èyí tí púpẹ́ rí wà láyé dá. bàbá wa àti ààrẹ orílẹ̀-èdè wa Buhari wọn ò ní misunderstanding wọn ò já o. bàbá wa ò dẹ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò dẹ̀ bá Buhari wí o. àwọn èèyàn lérò bóyá Buhari ló ń bá wí. mo fẹ́ kẹ́ lọ mọ̀ wípé ẹni tó jẹ́ bíi pírẹ́sídẹ́ǹtì fún CBN ọmọ Ìgbò ni o. lóòótọ́ lódodo ó lè rẹ̀ pé APC ló wà náà ṣùgbọ́n ní ohun tó ṣẹlẹ̀ o. ó ní ohun tó ṣẹlẹ̀ torí pé òun náà ń wá láti jẹ́ bíi presidential candidate fún APC kọ́lọ́hún dẹ̀ ni pé kò tí ì kàn wọ́n torí àwọn APC mọ̀ pé táwọn bá lo Ìgbò àwọn máa lù sí ni lọ́ ṣe lo Aṣíwájú Ọlọ́run ṣe ní pé Aṣíwájú ló bọ́ sí lọ́wọ́ so that gbogbo ọ̀rọ̀ yẹn mi ní wọnú èjù kí n má lọ mo dẹ̀ fẹ́ kẹ́ tún lọ mọ̀ wípé ẹni tó jẹ́ vice wa ọmọ Yorùbá ni o níjọ́ olè rí nínú kàmpéèrè ṣùgbọ́n mi ò ní wọnú ẹ̀jù torí pé àìmọye ọ̀rọ̀ lẹ́nu ló gba ikùn tí ò tí ì tó láti gba ẹnu. nídìí eléyìí àwa tá a jẹ́ Yorùbá àwa ni ká fọwọ́sowọ́pọ̀ ipe báwo ni kíní ìkòsójú lọ bọ́ sọ́wọ́ àwọn Haúsá àtẹ̀mẹ́ kò lè bọ́ sí wọn lọ́wọ́ ná. ṣùgbọ́n a fẹ́ ká lọ mọ̀ wípé tíyàn bá tara ilé ẹ̀ lọ́pọ̀ kò lè rírà tó bá wọn. àwa Yorùbá àwa ni kíní yìí kàn. bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n dẹ̀ ti wà lórí kinní tí wọ́n ti ń gbìyànjú ẹ̀ for donkey years Ọlọ́run wa ni kó kàn wá. mo náà wọn kan tó sọ pé ṣebí Tinubu ló lọ mú Fúlàní wá òun ló lọ mú Buhari wá àsìkò tó kàn wọ́n nìyẹn. àsìkò tó kàn àwọn Fúlàní Haúsá ni bàbá wa Tiwájú no support wọn. àsìkò tó wá kàn àwa yìí náà sìn àwa ti dúpẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní Haúsá náà wọ́n ti support àwa náà. ṣùgbọ́n káwa Yorùbá kí a jáwọ́ lápọ̀n tí ó yọ ẹ jẹ́ kí a dá mi lákaná. mo dẹ̀ fẹ́ kẹ́ lọ mọ kíní kan dájú o gbogbo àwa tá à ń pariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation tí a bá fún bàbá wa Aṣíwájú ní support this time around tẹ́ pé ká wò pé ok ibi tá a bá dé yìí ẹ jẹ́ ká tẹ̀lé plan B ìyẹn bàbá wa Aṣíwájú tí a bá fún bàbá wa ní support kò ní ṣẹlẹ̀ o Ọlọ́run ní jẹ́ ká rí láburú o tí Yorùbá ọba fi lè di pírẹsidẹ́ǹtì ó máa difficult fún ẹni tá à ń torí ẹ̀ jà láti padà sínú ìlú o. ẹ jẹ́ ká ronú o ẹ jẹ́ á ronú o ó máa difficult fún ẹni tí a ń sọ pé a nífẹ̀ẹ́ ẹni tá à ń torí ẹ̀ jà tá à ń torí ẹ̀ pariwo tí Yorùbá fi lè di pé Yorùbá ló di pírẹsidẹ́ǹtì ó máa difficult láti padà wọnú ìlú o torí pé ṣe mọ̀ pé Fúlàní àti Haúsá àwọn ni olóyè Sunday Igboho náà sọ pé ohun tẹ́ ń ṣe fún wa ò dáa. mo dẹ̀ fẹ́ lọ́mọ kó tó bá padà sọ́wọ́ wọn máa ránró o ṣùgbọ́n tó bá bọ́ sọ́wọ́ Yorùbá wa ọmọ ni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì wọ́n dẹ́ pé ọmọ ẹni ò ní burúburú ká lè fẹ́ kùn pa jẹ́ náà máa fi ṣe o ọmọ ni ò ní burúburú ká lè fẹ́ kùn pa jẹ́ o ó rọrùn fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kan padà fa olóyè Sunday Igboho mọ́ra pé ọmọ wa náà ni ẹ́ akin ló ṣe ó rọrùn o ẹ jẹ́ ká ronú sí o àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúwàbí o tó bá dénú ẹ̀ á dòdìndín o àsìkò táwa yìí àsìkò ìjàkọ́ o báyìí a ní láti bára wa jà ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ kó ní kálukú wa ẹ jẹ́ ká lọ gba voters card wa ẹ yẹ kí a dìbò fún Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn tó jẹ́ bíi candidate fún APC ẹ jẹ́ ká dìbò fún wọn. ẹ rí i pé bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ ọ̀rọ̀ kan wọ́n ní ẹ bá gbé epo pamọ́ ẹ bá gbé kinní kan pamọ́ a máa dìbò a máa wọlé. ẹgbẹ́ epo pamọ́ ẹgbẹ́ náírà pamọ́ a máa dìbò. a máa wọlé a máa dìbò. a máa wọlé. ìdánilójú wà pé ìdìbò nìkan ni a lè fi stop problem yìí
tó bá fi lè mú wa tí a bá fi lè jáde tí a dìbò bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀yẹn fi yòókù lẹ̀. Tó bá fi lè mú ká a dẹ̀ dìbò fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí Ọlọ́run dẹ̀ bá wa ṣe pé alhamdulilayi aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló win ẹ̀yẹn fi yòókù lẹ̀. Bóyá máa wá gbélẹ̀ o bóyá wọn ò ní gbélẹ̀ o ìgbà ilẹ̀ máa wá padà wá rí pé yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtíwèrè ẹja lọ dìbò. Tí a bá ti dìbò tá ti wọlé ẹ fi yòókù lẹ̀ ẹ padà wá rí wọn á gbélẹ̀ o wọn ò ní gbélẹ̀ ìgbà ilẹ̀ máa mọ̀ pé gbogbo àwọn ọmọ Yorùbá a máa wá team up a máa wá dúró tán àti Yorùbá nation o àti Yorùbá ló kàn o àjọ máa wá dúró pé yes àsìkò tó láti gba orílẹ̀-èdè wa lọ́wọ́ wọn tí wọn ò bá gbélẹ̀. Ṣùgbọ́n tọ́lọ́n bá di bá wa ṣe tá a ti dìbò tó ti gbélẹ̀ àwa Yorùbá náà máa wá dúró pé tọ́ bàbá ẹ dákun o àwa náà ń fẹ́ nǹkan báyìí o à ń fẹ́ nǹkan báyìí o à ń fẹ́ nǹkan báyìí o bàbá máa ṣe fún wa. Abíamọ ni ẹ rántí tí bàbá sọ fún wa. Bàbá ní sọ fún wa pé àwọn sọ fún Buhari pé má gbàgbé orílẹ̀-èdè Yorùbá o má gbàgbé orílẹ̀-èdè Yorùbá o má gbàgbé o. Bàbá náà nífẹ̀ẹ́ ọmọ Yorùbá. Bàbá ní mọ̀ pé ìyà ń jẹ ọmọ Yorùbá. Ẹ dákun àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ o ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ o ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ o. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí Yorùbá ló kàn. Tá bá ti wá dìbò bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀yẹn máa wò tí wọ́n bá gbélẹ̀ àwa mọ̀ pé yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtíwèrè ó dá. yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtíwèrè.